nínú Islam kò sí tó ní kẹ́ má ṣògùn owó. Nínú Ìsìlámù kò sí tó ní kẹ́ má ṣògùn owó. Ẹ̀sìn àwọn bàbá wa àná yẹn ògùn owó lọ́pọ̀lọpọ̀ wọn ṣe tá a fi rí wọn lónìí. Bàbá wa Sheikh Yusuf Abuhaji, bàbá wa Sheikh Kamaludin. Ó kí yín èèyàn olólùfẹ́ pẹ́ fanta ẹ wo sẹ́yìn náà gbọ́n tí afáyẹ sọ lẹ́nu afáyẹ ní nínú ìsìlámù kò sí tó ní ká má ṣògùn owó ẹjọ́ sí ọ̀rọ̀ ló sọ lẹ́nu àbọ̀rọ̀ tí ò ní làákàyè láfi ní kó nínú ìsìlámù wọn ò ní ká má ṣògùn owó wáì tí ò fi bẹ̀rẹ̀ lórí ìran wọn ọ̀ orí àbúrò wọn ọ̀ orí fámìlì wọn ọ̀ orí ẹ̀gbọ́n wọn kó bẹ̀rẹ̀ láti máa lọ ṣògùn owó ẹjọ́ ẹ̀yin mùsùlùmí ibo lẹ ń bẹ́sìn lọ ṣé inú ẹ̀sìn náà ẹ ti sọ náà ní ẹni kò sí ẹni ti sọ nínú ẹ̀sìn náà pé kẹ́ máa fi èèyàn ṣògo ẹ ṣe bẹ̀rẹ̀ lórí àwọn ọmọ yín àwọn orin ẹ̀tẹ́ bá ti bímọ kẹ́tẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí ọmọ yín kẹ́ fi ṣògo owó kẹ́ mọ́ bó ṣe rí lára tẹ́ fi ń dá àwọn ẹni ẹlẹ́ni lóyún tẹ́ fi ń dá àwọn ẹni ẹlẹ́ni lóró ẹ ṣe bẹ̀rẹ̀ lórí fámìlì yín ẹ ṣàlàbúrò ẹlẹ́gbọ̀n ẹ ṣe bẹ̀rẹ̀ lórí wọn kẹ́ bẹ̀rẹ̀ fi wọ́n ṣògo owó ẹ̀yin náà gbọ́n táfà yẹn sọ lẹ́nu ẹ wo fídíò tó fẹ́ play fún yín kẹ́ gbọ́n kan tó ṣẹlẹ̀ nínú ẹ̀. Àtẹ̀yìn àfáà wa nílùú Ìlọrin tẹ́ bá ṣe ìṣe ọmọ Ísírẹ́lì lórí ọ̀rọ̀ ọmọ yìí tó pààyàn yìí ọmọ yìí tẹ́ bá ṣe ìṣe ọmọ Ísírẹ́lì Ọlọ́run bá máa jẹ yín yà. Kí ni ìwà ọmọ Ísírẹ́lì tára wọn bá ṣe tí ò dáa wọ́n máa bò ó. Tára wọn bá ṣe tí ò dáa wọ́n máa daṣọ bò lórí wọn ní túta wọ́n máa wá bó ṣe máa kọ́fà ẹ̀. Ẹ̀yin àfà nílùú Ìlọrin ẹ̀yin àgbà àfà ẹ̀yin ọ̀dọ́ àfà tẹ́ ẹ̀ bá lọ́wọ́ mi Ọlọ́run Ibrahim Labaika Ọlọ́run níjó bàjẹ́ fún Ibrahim Labaika tó máa ń kọrin yẹn Ọlọ́run níjó bàjẹ́ fún ọwọ́ ẹ̀ mọ́ kó ń bí aburú yìí Ibrahim Labaika tó máa kọrin ọwọ́ ẹ̀ mọ́ pátápátá kó ń bí orí ibú tó ń ṣe yìí ó sọ àwọn apáta pítí ọ̀rọ̀ kan tí mo wo fídíò ẹ̀ màá wá fídíò ẹ̀ jáde ó yẹ kí n lè play ẹ̀ kò sínú àwọn oníbàjẹ́ nínú yamayama tó ń ṣe yìí kò sí mbẹ ẹ̀yin àfáà nílùú Ìlọrin tẹ́ bá ṣèṣe ọmọ Ísírẹ́lì lórí ọ̀rọ̀ ọmọkùnrin yìí ṣé mọ̀ pé mo pariwo pé ìkọ́nú àwọn ọmọ àfáà nílọrin wọ́n mú ọmọ náà wọ́n ká pàtì èèyàn ọmọ lọ́wọ́ wọ́n dẹ̀ lọ tì í mọ́lé wọ́n mú kéèsì yẹn ọmọ yẹn wọ́n ti fílẹ̀ sí gbòòrò confam bàbá ẹ̀ kú bàbá ọmọ yẹn ti kú kí òkú o mọ́ gbọ́hùn àáfàá ni bàbá ẹ̀ kò pẹ́ tí bàbá ẹ̀ kú náà mú ọmọ yẹn pé wọ́n ká pàtì èèyàn mọ́ lọ́wọ́ ọmọ yẹn tí wọ́n mú wọ́n ti rìlíìsì ẹ̀ padà ó ṣe bí ọdún bíi 4-5 bẹ́ẹ̀ lẹ́wọ̀n wọ́n ti filẹ̀ ẹni tó ká pàtì èèyàn mọ́ lọ́wọ́ ẹ rìn sí ẹ̀yin àfáà ẹ̀yin náà lẹ́rẹ̀ bá rìn sí wọ́n fọ ọmọ yẹn lẹ̀ ọmọ yẹn bọ́ sí gbòòrò padà àwọn ọmọ yìí ń ṣe tí ò dáa ṣẹ́yìn lẹ rán wọn ni ẹ̀yin àfáà tẹ́ ń gbà wọ́n lẹ̀ ẹ̀yin àfáà tẹ́ ń dìde sọ́rọ̀ wọn ṣẹ́yìn lẹ rán wọn ṣé ọwọ́ yín náà ti balẹ̀ ṣe ń bá wọn dìde sí ṣẹ́yìn ẹ mọ̀ ń pa tó ń ṣe ni ṣẹ́jọ́ mọ̀ ń pa ẹ̀ ni gbogbo tó ń ṣe yìí ṣẹ́jọ́ mọ̀ ń pa ẹ̀ ni ṣẹ́jọ́ ń ṣe ni ṣẹ́jọ́ mọ̀ ń pa ẹ̀ ni lẹ́ṣẹ́ ń gbà wọ́n lẹ̀ lẹ́ṣẹ́ ń bá wọn rìn sí èèyàn kan ò ní dìde sí ọ̀rọ̀ ọmọ yìí
láti sọpọ́tì ọmọ yìí, ọmọkùnrin tó pa èèyàn yìí, ọmọkùnrin yìí èèyàn kankan ò ní dìde sí àfẹnitọ́lọ́run ti bínú sí. Ẹnikẹ́ni tó bá dìde sọ̀rọ̀ ọmọ yìí bọ́n ṣe máa gba ọmọkùnrin yìí sílẹ̀ àtúbọ̀tán onítọ̀hún ò ní dá. Ẹnikẹ́ni ẹni àáfàá káàfàá tó bá dìde pé òun fẹ́ kí ọmọ yìí lọ́wọ́ àbó òun fẹ́ wá bọ́ ṣe máa gbà á lẹ̀ Ọlọ́run ò ní yí ọ́nú sónítọ̀hún. Gbogbo bí tó bá dojú kọ ìwọ àfáà tó bá gbìyànjú bọ́ ṣe máa fi ọmọ yìí lẹ̀ tí n tó ṣe èèyàn kan ní voice kí ló ṣe voice mi ó lọ wo fóònù ẹ wò wọ́n tó kọ voice yẹn kò sí tó ṣe voice ni ẹ má ṣe anger face onítọ̀hún distraction lásán ni onítọ̀hún yẹn gbé wa pé voice kò sí tó ṣe voice mi mo ti delete voice comment yẹn. Ẹni àfáà tó bá dìde pé kó fi ọmọ yìí lẹ̀ onítọ̀hún kò ní rí ìyọ́nú Ọlọ́run tó máa fi jáde láyé. Ẹ̀yin àfáà tẹ́ bá dìde abẹ́ ń dún wúrúwúrú lábẹ́ gbogbo àtúbọ̀tán yín ò ní da àtẹ̀yìn ọ̀dọ́ àfáà tẹ́ bá ń sáré kiri tó jẹ́ pé jálàbílẹ̀ ń ṣe tẹ́ bá wá fẹ́ gba ọmọ yìí lẹ̀ ẹ̀ ní rí ìyọ́nú Ọlọ́run papọ̀ gbogbo bí tẹ́ bá dojúkọ ẹ̀ ní kò ìyọ́nú Ọlọ́run. Mo dé ọ̀dọ̀ àwọn èèyàn kan lánàá ẹni tí mo lọ́dọ̀ wọn lánàá àgbàlagbà ló ń tọ̀ èèyàn dáadáa ni wọ́n wá ń sọ jáde lẹ́nu pé ẹ̀yin àfáà ẹ ti ṣòro súnmọ́ ǹsìn wọ́n ní pé àfàwọn àfọ́ onísúná nìkan làwọn máa súnmọ́ pé ẹni àfáà táwọn bá ti rí pé ó ń ṣe jálàbì àbóṣe kíní kan àwọn ò lè súnmọ́ mọ́ torí pé ọwọ́ wọn ò mọ́ pé tọ́ bá rí pé irú àwọn ń perú ẹni bẹ́ẹ̀ tọ́ ń rí conversation rú àwọn lórí fóònù onítọ̀hún tọ́ ń rí pé àwọn ń kí ojú wo náà máa fi jọ máa wo àwọn papọ̀ pé àwọn jọ ń ṣe ni wọ́n máa fojú àwọn jọ ń ṣe pọ̀ wọ́n máa fi wo irú àwọn náà tó yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ àbí káwọn wá fúnrú ẹni bẹ́ẹ̀ lówó kan wá rí pé àwọn fúnrú ẹni bẹ́ẹ̀ ní 5,000 10,000 kan wọ́n á náwó kí ni àwọn fúnrú ẹni bẹ́ẹ̀ ayé máa béèrè pé owó kílẹ̀ fún tẹ́ẹ̀ bá jọ pa nǹkan pọ̀ ó béèrè owó lọ́wọ́ mi ó tọrọ owó lọ́wọ́ mi ni mo fún lówó ó tọrọ owó lọ́wọ́ yín lẹ́wà fún lówó yìí ẹ jẹ́wọ́ àwọn àdìpẹ́ mi ò kò rí bẹ́ẹ̀ àlẹ́ máa jẹ́wọ́ ẹ wọlé ayé ọmọkùnrin yìí tó pa èèyàn yìí ó ní àwọn tó ń jọ ń ṣe pé jọ yẹn tọ́lọ̀ yẹn ṣẹlẹ̀ tó yẹn ti ń gbé lọ sí station ṣe kí ni kan mo ní wọ́n pọ̀ gan irọ́ ló ń pa mo ní wọ́n pọ̀ gan tó ń jọ ń ṣe kò sígbà tó ní gbé kéèsì yẹn kúrò ní Ìlọrin wọ́n máa lọ máa bẹ àwọn ìyá ọlọ́mọ nísìnyí báyìí àwọn àfáà máa dìde wọ́n á lọ máa bẹ ìyá ọlọ́mọ torí pé àwọn náà nágbára láti pé kéèsì yẹn jẹrà mọ́lẹ̀ wọ́n á lọ máa bẹ àwọn ìyá ọlọ́mọ wọ́n á lọ máa bẹ bàbá ọlọ́mọ pé inna lillahi wa inna ilayhi raji'un pé Ọlọ́run tó sọ ọ́nù Kùránì pé mọ́kánà lè nọ́fsìn antamuta ilabi isnillahi kitaban mu'ajjalan ẹ̀mí kan ò ní bọ́ àfitásùkò ẹ̀ bá tó tírata ti fò tẹ̀lú pé gbà báyìí ló máa kú Ọlọ́run ti kádàrá pé gbà tó máa kú nù àsìkò rẹ̀ nù Ọlọ́run ló kọ́ bẹ́ẹ̀ ó kàn ṣe sábàbí orí ibú lára rẹ̀ ni ẹ̀yin náà má wá ṣe sábàbí orí ibú kó náà fi ṣe rí ibú ẹ dákun ẹ fílẹ̀ irọ́ gbogbo ẹ̀yin àfọ́ àtẹ́tí wọ́n á sọ pé kọ́ pa ọmọ yẹn
wọn ò gbọ́dọ̀ pa ọmọ yẹn ọmọkùnrin yìí wọn ò gbọ́dọ̀ pa kò ì tí ì jẹ́wọ́ ẹ̀yin ọlọ́pàá ẹ ti sáré gbé lọ kóòtù investigation lọ àmọ́ bẹ́ẹ̀ àwọn tó kù ńkọ́ ọmọ ìyá jẹ́wọ́ sẹ́ wọ́n pọ̀ tọ́jọ́ ń ṣe sẹ́ à ń gbọ́ lẹ́nu àwọn èèyàn fèrè torí pé ohun tèmi ò bá gbọ́ lẹ́nu ẹni tó sọ̀rọ̀ bóyá rúmọ̀ lásán náà ń gbé kiri àwọn kan ń gbé rúmọ̀ ni mo kà á sí lọ́dọ̀ tèmi torí mi ò rí investigation yẹn mi ò gbọ́ lẹ́nu ẹ̀ mi ò rí investigation àwọn kan sọ pé wọ́n ń sọ pé ni mo wí I'm only quoting àìmọye series of videos tí mo rí tó ń sọ wípé ọmọkùnrin yìí ó ní òun ta orí sí Ìbàdàn ó ní wọ́n sọ pé ṣẹ́tìgbọ́ mi wọ́n sọ pé àwọn kan ṣe fídíò wọ́n ló ta orí sí Ìbàdàn pé orí yẹn Ìbàdàn ló wà. sórí rìn láti kù láti Ìlọrin dé Ìbàdàn ni sórí yẹn rìn láti ẹ̀kan sórí yẹn rìn láti Èkó láti Ìlọrin dé Ìbàdàn ni ó mú orí ẹ̀ ó mú gbàtí wà láyé pọ̀ jù wo mo ti pa kí wọ́n ó kàn mú orí ẹ̀ ó jù sí Ìbàdàn ni ó ju orí sí Ìbàdàn lọ́dọ̀ ta ni ẹni tó ju orí lọ bá ń bàdàn àbí tó wá gbé orí láti Ìbàdàn àbí tó wá gba orí láti Ìbàdàn níbo ló wà. ẹ̀yin ọlọ́pàá àní kọ yín ṣe yín tí kéèsì yìí bá tẹ bá ṣe bẹ́ ṣe fẹ́ tí kéèsì yẹn bá jẹrà mọ́lẹ̀ ẹni tí ó ṣẹ̀ ẹ̀yin ọlọ́pàá hàǹgì ẹ̀ ó jẹ́wọ́ àbí ẹni kó jẹ́wọ́ pé n tí ò ṣe ẹni eléyìí tó wá pààyàn tó ń mú báyìí tó lẹ̀ ti jẹ́wọ́ tó tún ní káńtà ó ní ohun tó fi ń kun èèyàn kúlukùlù nú ilé ẹ wá ọ̀rá ń bi lẹ́jọ́ pé ara wọn ni ẹ̀mí ìlẹ́jọ́ ṣe èmi nìkan ni ìwọ nìkan ni ó ní òun nìkan ni ìwọ àti ìkíni pẹ̀lúpẹ̀ bàtà táwa bá lè rẹ bàtà obìnrin mélòó ni kí lè léèwé kí lè léèwé sí tó bá bú mi mi ì ṣe pé kò ló gbé wá mi ì ní kò ló gbé wá mo ń sọ pé Ìbàdàn ló gbé wá Ìbàdàn ló gbórí lọ Ìbàdàn ló gbórí lọ ó gbórí lọ Ìbàdàn ọlọ́mọdé wà láàmú ẹ wá ara ń bí ẹ wá ní ẹ̀ẹ́gẹ́nẹ́ kan ẹ wá ara ń bí ẹ̀ ń bí lẹ́jọ́ tíntìntì ẹ̀yin ọlọ́pàá tí kéèsì yìí bá wọlẹ̀ a máa gbà kó ń bẹ ọmọ lọ sàbújá táwọn ìyá ọlọ́mọ bá sọ pé àwọn iná nílá ìwà iná ilé ìrọ̀jì wúrù àwọn fi kéèsì yẹn lẹ̀ tó bá náà wọ́n fi kéèsì yẹn lẹ̀ pé àwọn ọjà ọmọkùnrin yìí àtàwọn tó kù wọn ò lè máa bá wa gbénú gbòòrò torí pé kí náà ń pààyàn fún torí kí ni ẹ̀yin tẹ́ náà ń ṣe jálàbí tẹ́ pàtẹ́ jálàbí tẹ́ ní jálàbí lẹ́ ń ṣe sẹ́yìn àtọmọ yìí iṣẹ́ ìjọba ṣiṣẹ́ pọ̀ àwọn ọmọ ìró àwọn ọ̀tá ara wọn ẹ jẹ́ ká gbọ́ kan tí kan sọ nínú àwọn ọmọ òfò yìí ẹ̀yin èèyàn ẹ wá gbọ́ kan tí kan sọ nínú àwọn ọmọ yìí ti máa ń sọ orí burúkú ọ̀rọ̀ ẹ̀ tipẹ́ o ọmọ ti fẹ́ pílẹ̀ ọ̀rọ̀ ẹ̀ yìí ó ti máa ń sọ orí burúkú ọ̀rọ̀ ẹ̀ tipẹ́ o ó ti máa ń sọ tipẹ́ but àwọn èèyàn ò fura sọ̀rọ̀ ẹ̀ ọmọ ti fẹ́ pílẹ̀ ọ̀rọ̀ yìí ó ti máa ń ṣe orí burúkú tipẹ́ ẹ̀yin tẹ́ ẹ̀ náà mú àwọn èèyàn tó bú àwọn àfáà wa
kí lẹ ṣe sírú ọ̀rọ̀ ọmọ yìí ṣe network ẹ máa bá wa click love and like mi mọ́ tó ṣe network wá ń sìn ẹ máa bá wa click love and like I don't know what happened to my network ẹ máa bá wa click love and like ẹ bá wa share program yìí torí Ọlọ́run ọmọkùnrin ti fẹ́ play video yìí ọmọkùnrin yìí ti fẹ́ play video yìí ó ti ń ṣe orí burúkú tipẹ́tipẹ́ máa play ọ̀rọ̀ tó sọ jáde ẹ̀sìn ó pọ̀ tó sọ ó pọ̀ o ó yẹ̀yẹ́ mudiru mọ́ríkàs ó yẹ̀yẹ́ bàbá mudiru mọ́ríkàs ó yẹ̀yẹ́ afa Sulaiman Farouk bàbá mufti ìlú Ìlọrin Sheikh wa Sulaiman Farouk púpọ̀ nínú àwọn àfáà ló yẹ̀yẹ́ kò débẹ̀ ọ̀dọ̀ àwọn àfáà òní súnà kò débẹ̀ ẹ máa gbọ́n tó wí mọ̀ ń bọ̀. àǹfààní àti ṣògùn owó wà fún yín láyè sáré o kó o má bàa wáyé asán kì í máa ṣe rọ́ńbúrèsì ni wọ́n ń sọ ìrìn àjò àti jẹ́ èèyàn ò yízì ló fi já sí pé ní tó o bá rí kíù kan tó kún ìwọ náà fọ́ọ̀mù another kíù àwọn èèyàn máa tẹ̀lé ẹ torí àwọn èèyàn pọ̀ tán sì fẹ́ ṣoríire tọ́bẹ́ wá lẹ́ni tí ó ń sáré àti ṣoríire tó wá wò pé oògùn owó ló kù kóun ṣe tó bá ṣe oògùn owó yẹn tó là ń díẹ̀ ẹ jẹ́ ká kì í torí pé oògùn owó tóun ṣe tó là yẹn àwọn kan ṣe wọ́n ya wèrè àwọn kan ṣoògùn owó yẹn wọ́n kú tó o bá wò pé o fẹ́ ṣoògùn owó o fẹ́ ṣe gbá tó o dẹ̀ ń sáré àti là tó o bá wá padà kú sínú òṣì tó o dé àlìkìyámọ̀ tọ́lọ́run wá sọ pé àǹfààní àti ṣoògùn owó wà fún yín láyè wọn ò ní kẹ́ má ṣe ìdájọ́ wo ló máa dá fúnra ẹ̀ salamu alaikum. ẹ gbọ́rọ̀ tọmọ ọmọ olórí burúkú yìí ẹ gbọ́rọ̀ tó já ìlẹ́nu ọmọ olórí burúkú yìí ṣé gbogbo ẹ̀yin àfáà náà gbọ́n tó jáde lẹ́nu orú ọmọ yìí ẹ wo orú ọmọ yìí kí ló ń tẹ̀lé láti sọ ẹ̀yin èèyàn ṣẹ́gbọ́n tó jáde lẹ́nu ọmọ òfò yìí ọ̀rọ̀ jálàbí náà oníjálàbí ni ṣé ẹgbọ́n tó jáde ní irú ẹnu ọmọ òfò yìí ṣebí ń tá ń pariwo nìyẹn ṣebí ń tó di wàhálà nìyẹn à ń pariwo pé orí burúkú tẹ dálẹ̀ yìí orí burúkú tẹ ń ṣe yìí ó máa lẹ́yìn ẹ̀yìn ẹ̀rí àwọn ọ̀dọ́ yìí ẹwà àwọn ọ̀dọ́ ẹwẹlé ẹwà méjì ẹwọ tó jáde lẹ́nu ọ̀dọ́ ẹwọ tó ẹ̀yin ọlọ́pàá ẹwọ tó ń jáde lẹ́nu orú àwọn ilé ẹwà bó ṣe yẹ̀yẹ́ àfáà yín àgbà mọ́ ń bọ̀ àwọn àfáà wa àgbà ló yẹ̀yẹ́ yìí jẹ́ fún ẹ̀kan kó tó rí kan àwọn àfáà wa àgbà tí gbogbo wa ń respect tí gbogbo ayé ló ń respect wọn pa àwọn àfáà wa rèé o àwọn àfáà wa rèé o àfi tó bá lè mú proof pé ohun mi ní gbogbo owó tó ń sọ nìyẹn ó máa proof ẹ̀ fún gbogbo the world kí ló pé ẹni tó ń ṣe business ń sin ológun owó ni orí ìyálà ìyá ẹ̀ ti burú fún ọ̀fọ̀ ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ẹ̀ ẹ wá gbọ́n tó sọ bí mọ̀nbà. nínú ìsìlámù kò sí tó ní kẹ́ bá ṣògùn owó. nínú ìsìlámù kò sí tó ní kẹ́ bá ṣògùn owó. ẹ̀sìn àwọn bàbá wa àná yẹn ògùn owó lọ́pọ̀lọpọ̀ wọn ṣe tá a fi rí wọn lónìí bàbá wa Sheikh Yusuf Abuhaji bàbá wa Sheikh Kamaluddin Al-Adabi bàbá wa Sheikh Adam Abdullahi Al-Ilorin ògùn owó ni gbogbo wọn ṣe tá a fi rí àǹfààní wọn jẹ lónìí ẹ bá balẹ̀ o ìṣe ìdọ́kú sọ ọmọ tí mo sọ wà láyé sẹ́yìn ògùn owó yẹn ó yí sí gan ṣùgbọ́n ohun tó jẹ́ kí olóṣèṣì pọ̀ láyé lónìí ni pé owó tá a fẹ́ fi ṣe ògùn owó yẹn à ní lọ́wọ́. èyí tó jẹ́ kó lóṣèṣì pọ̀ nínú ayé tá a bá ń lò yìí ni pé ní owó tá a fi ṣògùn owó yẹn à ní lọ́wọ́. bó ṣe jẹ́ gangan yẹn. ṣe rí gbogbo ẹ̀yin ọmọ bàbá Lágbàjì àtọmọ kéwú gbogbo ẹ̀yin ọmọ ṣéwà Ádámà àtọmọ kéwú
gbogbo ẹ̀yin ọmọ bàbá wa Kàmọ́lì Dínì àtàwọn ọmọ kéwú tẹ́ ẹ̀ bá jáde kẹ́ gbé ọmọ olórí burúkú ìṣépè kọ́lọ́pàá gbé fún tó sọ pa àwọn bàbá yìí ẹ̀ ní jèrè gbogbo yín mo ṣépè fún kò ní dáa fún gbogbo yín irú ọmọ yìí sọ pé ṣé wàá dámọ̀ ṣoògùn owó irú ọmọ yìí sọ pé bàbá Sheikh Kàmọ́lì Dínì wọ́n ṣoògùn owó ọmọ òfò yìí sọ pé bàbá Lágbàjì wọ́n ṣoògùn owó ẹ̀dẹ̀ rí fídíò yẹn ẹ̀ ignore ẹ̀ ẹ̀yìn kan wá jáde ẹlẹ́yìn lẹ́ tún lọ rí ṣe ẹ̀ rí tọ́mọ òfò yìí sọ ni ṣe ẹ̀ lẹ́ẹ̀gbọ́ ni ṣe fẹ́ sẹ́pẹ́ ẹ̀ gbọ́ ṣe fẹ́ lẹ́ẹ̀gbọ́ ni ẹ gbọ́ ẹ wò pé normal thing ló ń sọ ṣáwọn bàbá yẹn ṣoògùn owó ni ṣoògùn owó làwọn bàbá yẹn ṣe kí ló mean why tó attribute orí burúkú mọ́ àwọn bàbá wa yìí ó attribute orí burúkú mọ́ ṣé wàá dámọ̀ ó attribute orí burúkú mọ́ Sheikh Kàmọ́lì Dínì ó attribute orí burúkú mọ́ bàbá Lágbàjì afárá bíbu Lágbàjì ọmọ yìí wí wòròwòrò ń jọ kan mo rí pé defend ẹ wo ohun tó sọ jáde gbogbo ẹnikẹ́ni mo sọ ẹnikẹ́ni tó bá mọ̀ pé òun nífẹ̀ẹ́ sáwọn bàbá yìí tí ò bá wá nǹkan ṣe sọ̀rọ̀ ọmọ òfò yìí onítọ̀hún ní látúbọ̀tán rí kíru ọmọ òfò yìí máa sọ̀rọ̀ ọ̀rọ̀ ìjáde sáwọn bàbá yẹn kó náà ṣoògùn owó kí lẹ́yìn afá yìí ṣe kí ni ìjà afá yìí ó ní àwọn bàbá oníṣẹ́wà dámọ̀ ó ṣoògùn owó wo ni ṣé wàá dámọ̀ ni ọlọ́run ni ṣé wàá dámọ̀ ni owó ni ṣé Kàmọ́lì Dínì ni àwọn bàbá yìí wọ́n tẹ́bàtẹ̀ ń sọ̀rọ̀ pa oògùn owó a gbọ́dọ̀ sórí burúkú yìí dọ́dọ̀ tí wọn rárá a gbọ́dọ̀ bá orí ibú tí wa tá à ń ṣe ń sìn a gbọ́dọ̀ bá lọ́dọ̀ wọn rárá kò ní dáa fún ọmọ yìí ò ní látúbọ̀tán rẹ̀ àwọn tó bí ẹ máa pò fún ẹni fún tó sọ jáde lẹ́nu yìí tó wá jó orí burúkú máa bàbá yìí tó wá jó orí burúkú máa bàbá yìí táwọn yẹn bá fẹ́ ṣògùn owó àwọn yẹn máa ní àwọn yẹn sọ jáde oníṣẹ́ àdámọ́ náà ṣògùn owó ni oníṣẹ́ Kàmọ́lì Dínì ṣògùn owó bàbá dàsó pé kò sáburú ń bẹ̀ káwọn lọ ṣe kí ni o káwọn lọ ṣògùn owó ìtumọ̀ ẹ̀ nìyẹn tóun bá máa ń sọ pé àwọn tóun mí nípa ògùn owó ni pé wọ́n ń ṣe business wọ́n dá lè kéwúlẹ̀ ohun tó ń ṣe yẹn má pé bẹ́ẹ̀ orí burúkú ló ó lè kò sítàwé láti tó lè ṣe fún wa nígbọ́ bó tiẹ̀ lo wọ́ọ̀dù ògùn owó yẹn fún wọn tí ó bá wá bọ́ta tó bá ní òun fẹ́ lọ ṣàtúnṣe lórí ọ̀rọ̀ yẹn àtúnṣe wo ló fẹ́ ṣe lórí pé kó náà ṣògùn owó tẹ́yìn ọmọ òfò kọ́ máa wá ní kò mìíní bẹ́ẹ̀ ohun tó mìíní ni pé kò mìíní pé wọ́n ṣògùn owó ohun tó ń sọ ni pé ẹni tó ń ṣe business tó ń tajà òun náà ṣògùn owó nìyẹn kò ní dáa fún ẹ ìwọ tó bá tún bá gbọ́ bẹ́ẹ̀ wáì tó ń lo orú wọ́ọ̀dù ògùn owó tá à ń sọ pé kéèyàn má ṣògùn owó wáì tí ò sí pé wọ́n ń ṣe business wáì tí ò sí pé à ń tán dálẹ̀ lọ́lọ́run fi ń ṣàánú wọn wáì tó ń lo ológun owó wáì tó ń lo orú wọ́ọ̀dù bẹ́ẹ̀ tó wá àtibútù ẹ̀mọ́rú àwọn bàbá dáadáa yìí wáì tó ṣe bẹ́ẹ̀ ẹ wá ní àwọn kan bọ́ta ẹ wo lórí burúkú wèrè kan ó ní you also said you know someone that killed his wife and the kìnnì kan ó yẹ kó mú wọ bọ̀bọ̀ tó kọ kìnnì ní torí lórí burúkú kan náà ní gbogbo yìí jẹ́ kọ́kọ́ blọ́ọ̀kì ẹ̀ ó yẹ kí n tó jẹ́ blọ́ọ̀kì ẹ̀ ó lórí burúkú ara àwọ̀ tó kọ kìnnì yìí sọ ní pé lórí burúkú ni ẹ́ ṣé wọlé burúkú ni ẹ ó ní you also said you know someone that kill his wife use it for money ritual ṣé gbogbo ohun tó ti ń ṣẹlẹ̀ ilé ayé kò ti ju tí mo rí lọ kò ti ju lọ àdó olórí burúkú ni ẹ̀yin ọmọ òfò olórí burúkú ni
olórí burúkú ẹ̀dá ẹgbórí burúkú tí wèrè ń wí ẹgbọ́ orí burúkú tó lórí burúkú wí ó lè látùbọ̀ tán rí gbogbo yín máa èpè yẹn tẹ́ ń gbà tẹ́tẹ̀lẹ̀ ẹ̀yìn ń request fún ẹ̀ dẹ̀ máa gbà lọ ni. ẹ̀yin àáfàá tẹ́lẹ̀ ẹgbà ṣéwàdámọ̀ gbọ́ tẹ́lẹ̀ nífẹ̀ẹ́ ṣéwàdámọ̀ tẹ́lẹ̀ nífẹ̀ẹ́ ṣe kàmọ́lì díìnì àáfàá wa ṣe Kamilu ẹgbọ́n tó sọ pa bàbá ṣe kàmọ́lì díìnì ṣẹgbọ́n tó sọ pa wọn ẹ̀mọ́lẹ̀ ẹ̀gbọ́ ṣe kàmọ́lì ṣe Kamilu ẹgbọ́n tó mọ òfò yìí sọ pa ṣe Kamilu ṣe kàmọ́lì díìnì ó ní àwọn bàbá yìí wọ́n ṣoògùn owó ni ẹ̀mọ̀ túmọ̀ tó sọ olẹ́lẹ́bọ ni wọ́n kó wá máa ṣe tàwí látọ̀ pé owó mi ní pẹ́lẹ́bọ ni wọ́n owó mi ní bẹ́ẹ̀ ìtumọ̀ tó sọ nìyẹn olẹ́lẹ́bọ ni wọ́n tó bá ti pèèyàn lólóògùn owó kí ni túmọ̀ ẹ o ẹlẹ́bọ òun ni kó wá bọ́ta kó wá máa ṣe pé ògùn owó tóun mí nìkan yẹn ògùn owó wo ló máa jómọ́rú àwọn bàbá yìí ògùn owó wo ló lè jómọ́rú àwọn bàbá yìí tá bá ń sọ̀rọ̀ mi ọ̀rọ̀ mi yàtọ̀ kò ṣe irú ọ̀rọ̀ òfò yìí kó wá máa jó mọ́ wọn pé ẹlẹ́bọ ni wọ́n ẹlẹ́bọ ó pè wọ́n lẹ́lẹ́bọ ni o ó pè wọ́n lẹ́lẹ́bọ ìtumọ̀ ènìyàn gbọ́ dáadáa tó o bá gbọ́ yé gbọ́. nínú Islam kò sí tó ní kẹ́ bá ṣògùn owó. nínú Islam kò sí tó ní kẹ́ bá ṣògùn owó. ẹ̀sùn àwọn bàbá wa àná yẹn ògùn owó lọ́pọ̀lọpọ̀ wọn ṣe tá a fi ń rí wọn lónìí bàbá wa Sheikh Yusuf Abuhaji bàbá wa Sheikh Kamaluddin Al-Adabi bàbá wa Sheikh Adam Abdullahi Al-Ilorin ògùn owó ni gbogbo wọn ṣe tá a fi ń rí àǹfààní wọn jẹ lónìí ẹ bá balẹ̀ o ìṣe ìdánwò sọ ọmọ tí mo sọ wà láyé sẹ́yìn ògùn owó yẹn ó yí sí gan ṣùgbọ́n ohun tó jẹ́ kí olóṣèṣì pọ̀ láyé lónìí ni pé owó tá a fẹ́ fi ṣe ògùn owó yẹn à ní lọ. èyí tó jẹ́ kó lóṣèṣì pọ̀ nínú ayé tá a bá ń lò yìí ni pé ní owó tá a fi ṣògùn owó yẹn à ní lọ. bó ṣe jẹ́ gangan yẹn nínú Islam kò sí tó ní kẹ́ bá ṣògùn owó. nínú Islam kò sí tó ní kẹ́ bá ṣògùn owó. ẹ̀sùn àwọn bàbá wa àná yẹn ògùn owó lọ́pọ̀lọpọ̀ wọn ṣe tá a fi ń rí wọn lónìí bàbá wa Sheikh Yusuf Abuhaji bàbá wa Sheikh Kamaluddin Al-Adabi bàbá wa Sheikh Adam Abdullahi Al-Ilorin ògùn owó ni gbogbo wọn ṣe tá a fi ń rí àǹfààní wọn jẹ lónìí ẹ bá balẹ̀ o ìṣe ìdánwò sọ ọmọ tí mo sọ wà láyé sẹ́yìn ògùn owó yẹn ó yí sí gan ṣùgbọ́n ohun tó jẹ́ kí olóṣèṣì pọ̀ láyé lónìí ni pé owó tá a fẹ́ fi ṣe ògùn owó yẹn à ní lọ. èyí tó jẹ́ kó lóṣèṣì pọ̀ nínú ayé tá a bá ń lò yìí ni pé ní owó tá a fi ṣògùn owó yẹn à ní lọ. bó ṣe jẹ́ gangan yẹn nínú Islam kò sí tó ní kẹ́ bá ṣògùn. má sọ pé ò gbọ́yé o má bọ́ tako ní tó ń sọ kò yí ẹ ó pe àwọn bàbá ilé lẹ́bọ̀ ó lọ́ ṣògùn owó ẹni tó bá pè lólóògùn owó ẹ̀yìn èèyàn jẹ́ kọ́kọ́ ní káwọn tó bá mọ̀ pé tó bá wá fẹ́ lo Yorùbá mi pé ẹ kò mí ní bẹ́ẹ̀ olórí ìbúlẹ̀ tí ò ní bẹ́ẹ̀ gbọ́yé ẹni tó bá ní tó ń sọ yẹn ò mí ní bẹ́ẹ̀ olórí ìbú ni jẹ́ kọ́kọ́ pé àwọn èèyàn náà ẹ̀yìn èèyàn tó bá ní èèyàn pé ó ṣògùn owó ẹ̀ẹ́n tó mí ní pé ogun owó kọ́ yẹn tó bá pèèyàn lólógùn owó according to lẹ Yorùbá kí ni túmọ̀ ẹ̀ ẹ̀yìn yẹn type tó bá ní ó ṣògùn owó ni o kí ni túmọ̀ ẹ̀ nílẹ̀ Yorùbá ọ̀nà ẹlẹ́bọ̀ lónítọ̀hún ìtumọ̀ ẹ̀ nìyẹn ẹlẹ́bọ̀ lónítọ̀hún nọ́mbà wa ń bẹ ẹ̀yìn wọ́n tó wá fẹ́ pò wọlé o lè pò wọlé kó fún béèrè yẹn nìkan onídìyàn méjì tó bá lè pò wọlé tó bá ní lágbájá yìí o ó ṣògùn owó kí ni túmọ̀ tó ń sọ èèyàn ní ṣéwù kàmálì díínì wọ́n ṣògùn owó kí ni túmọ̀ tó ń sọ ó ní ṣéwù adámọ̀ wọ́n ṣògùn owó kí ni túmọ̀ tó ń sọ ó ní bàbá lágbàjì wọ́n ṣògùn owó kí ni túmọ̀ tó ń wí
bóyá Yorùbá tẹ̀yìn orí burúkú ẹ̀yin tẹ́ bá fẹ́ bá ọmọ yẹn ṣe tàwé láti pé n tó mì nìkan yẹn mò ń expect lọ́wọ́ ẹ̀yin olórí burúkú tẹ́ fẹ́ defend ẹ̀ pé n tó mì nìkan yẹn àbí kóun náà bọ́ta kó ní tó mì nìkan yẹn mo fẹ́ gbọ́ lẹ́nu ẹ̀yẹn ní òfò kẹwàá bọ́ta kan sọ pé àkó mì níbẹ̀ o n tó mì níbà ògùn owó ni ẹni tó ń ṣe business tọ́jà ẹ̀ wá ń tà n tó mì nìyẹn bó ṣògùn owó ni ó fowó ṣògùn owó ni ṣé irú Yorùbá ò fowó nìyẹn ṣáà gbọ́ Yorùbá yé ni ó ń polówó ọjà tiẹ̀ ni àbí irú Yorùbá wo ló fẹ́ sọ tó bá wá ní pé tó sọ yẹn pé àwọn tó mí nìkan yẹn eléyìí tó wá sọ yìí ń kọ́ ọ̀ ń bọ̀ eléyìí tí mo kọ́kọ́ play yìí ń kọ́ tóun bá wá dìnnà yẹn pé yẹn òun mí níbẹ̀ eléyìí ń kọ́. àǹfààní àti ṣògùn owó wà fún yín láyè sáré o kó o má bàa wáyé asán kì í máa ṣe rọ́ńbúrì sí ni wọ́n ń sọ ìrìn àjò àti jẹ́ èèyàn ò yí sì ló fi já sí pé ní tó o bá rí kíù kan tó kún ìwọ náà fọ́ọ̀mù another kíù àwọn èèyàn máa tẹ̀lé ẹ torí àwọn èèyàn pọ̀ tán sì fẹ́ ṣoríire tẹ́bẹ́ wá lẹ́ni tí ó ń sáré àti ṣoríire tó wá wò pé oògùn owó ló kù kóun ṣe tó bá ṣe oògùn owó yẹn tó là ń díẹ̀ ẹ jẹ́ ká kí torí pé oògùn owó tóun ṣe tó là yẹn àwọn kan ṣe wọ́n ya wèrè àwọn kan ṣoògùn owó yẹn wọ́n kú tó o bá wò pé o fẹ́ ṣoògùn owó o fẹ́ ṣe gbá tó o dẹ̀ ń sáré àti là tó o bá wá padà kú sínú òṣì tó o dé àkìyámọ̀ tọ́lọ́run wá sọ pé àǹfààní àti ṣoògùn owó wà fún yín láyè wọn ò ní kẹ́ má ṣe ìdájọ́ wo ló máa dá fúnra ẹ̀ salamu alaikum. ẹ̀yin àfà ṣe ti gbọ́yé ohun tó ń sọ gọ́gọ́ nìyẹn ohun tó ń sọ nìyẹn ṣe ti gbọ́ ohun tó ń sọ yé tí o bá wá bọ́ta tó bá ṣe pa kò mí níbẹ̀ olórí ibu nìyẹn wo bó ṣe yẹ̀yà wà fà yìí wo bó yẹ̀yà wà fà bó yẹ̀yà wọn bọ̀ jẹ́ n bá gbé kan jáde nínú àwọn tó ti yẹ̀yà fà yìí ọmọ yìí ṣe orí burúkú gan o wo wọn bọ̀ bí tó ti yẹ̀yà wà fà ó yẹ̀yà wà fà mi báyìí wọn bọ̀ wọn bọ̀ ilé ẹ̀kọ́ ohun rẹ̀ gbọ́ fún rẹ̀ gbọ́ wá gbọ́ fún rẹ̀ nọ́mbà jẹ́ ẹ̀ńlá jẹ́ dáadáa mi ò sẹ́ẹ̀tì ẹlẹ́ni máa pílẹ̀ ẹ̀ dáadáa àwọn àfáàyín ló yẹ̀yẹ́ yẹn o. mudiru limarkas miskinu oníkejì pa mufti bàbá olóyè ẹbọta àbá lè pè yín mọ́ àmì ọlọ́run nakibuli ashiraf làbíbà àgbàjì mi ò tí pè ẹ́ ìmọ̀mọ́ ọ̀fà Buhari ọmọ Musa ó lọ sápamọ́ sẹ́yìn Jackmal làbíbà àgbàjì bọ́ta mudiru limarkas miskinu oníkejì pa mufti bàbá olóyè ẹbọta àbá lè pè yín mọ́ àmì ọlọ́run nakibuli ashiraf làbíbà àgbàjì mi ò tí pè ẹ́ ìmọ̀mọ́ ọ̀fà Buhari ọmọ Musa ó lọ sápamọ́ sẹ́yìn Jackmal làbíbà àgbàjì bọ́ta mudiru limarkas miskinu oníkejì pa mufti bàbá olóyè ẹbọta àbá lè pè yín mọ́ àmì ọlọ́run nakibuli ashiraf làbíbà àgbàjì mi ò tí pè ẹ́ ìmọ̀mọ́ ọ̀fà tí ìwọ bá wá fẹ́ sórí burúkú tó bá wá fẹ́ sọ fún mi pé ẹ ò fi ṣe kọ́mẹ́dì ni kò ní dáa fún ẹ tó bá fẹ́ sọ fún mi sì pé kò mí ní ẹ kò ní dáa fún ẹ. ò ní jèrè tó bá ní pé ọmọ yẹn ò mí ní tó ń sọ ṣe báwọn afáyí náà ló yẹ pé ló yẹ̀yẹ́ yìí. Saidi Shittu ṣe bí wọn náà máa ń bú wọn tó bá ní pé mo sọ̀rọ̀ àfá kí lèmi ń sọ bọ̀ mo ń sọ̀rọ̀ pé ntọ́lọ́hun sọ̀rọ̀ tánà bí sọ̀rọ̀ kò wáyé kémi bú wọn mo wá gbàbẹ̀ bú wọn ó ti yàtọ̀ sí tóun ń ṣe yìí ó yàtọ̀ gédégédé kò rújú
irú ọmọ yìí ló wá ń polówó ló wá ń jó pé àwọn àfáà wa yìí ẹlẹ́bọ ni wọ́n kí lẹ ṣe sí kí lẹ ṣe sí mo gbọ́ wá sí bàbá wa Sheikh Adam kan kọ́lọ̀ ń jọba wa foríjì wọn àná náà ni mo gbọ́ ẹ jẹ́ kí n wá jáde lórí ẹ jẹ́ n wá jáde lórí fóònù mi mo rí ta lọ́lọ́hun títa lọ́lọ́hun ṣe tó ń ṣe jákujàku tó máa ń ṣe ń tiẹ̀ mo rí ta lọ́lọ́hun ṣé ta lọ́lọ́hun jẹ̀bi fún n tó sọ jáde lẹ́nu ṣá ṣó jẹ̀bi kí lẹ̀bi ta lọ́lọ́hun lórí ntẹ́yìn àfa tẹ́ ń ṣe kí lẹ̀bi ta lọ́lọ́hun kí ni fídíò ṣé wà dámọ̀ yẹn da oyé ṣé mi ò dáúnlódù ẹ̀ ní yéé tí ṣé wà dámọ̀ sọ̀rọ̀ ń pa ọ̀rọ̀ pé ẹ̀yin ọ̀dọ́ àná ni mo rí oyé subhanallah mọ́mbà àná ni mo rí fídíò yẹn tí ṣé wàdá mọ̀ sọ̀rọ̀ ń pa ọ̀rọ̀ ẹ̀yin ọ̀dọ́ pé ẹ má ṣe báyìí ẹ má ṣe báyìí mo máa padà rí tí bá rí máa gbọ́ Ibrahim Labaikari. ẹ wo àwa tún ní à ń ṣiṣẹ́ bíríkìlà yìí àwa náà lọ lè kéwù náà àwa náà lọ kà tó èmi. mo ń bọ̀ ẹgbọ́n tí Ibrahim Labaikari wí ó ní àwa náà rè àwa ọ̀dọ́ rè bíríkìlà làwọn ń ṣe yìí. lọ kà tó èmi ọmọ yẹn Alhaji Ibrahim Labaikari gọ́ọ̀sù zaman. ó dà pé wọ́n gbé kọ́ńtrátì fún Ibrahim Labaikari kó bá wọn kọ́lé ó dà pé ó máa ń bá wọn yàn ó máa ń talẹ̀ ó dẹ̀ ń bá wọn wọ́n máa ń gbé kọ́ńtrátì pé bá wa kọ́lé bá wa ṣe kinní kan yes. lọ kà tó èmi ọmọ yẹn Alhaji Ibrahim Labaikari. káfà máa ṣe ni ẹ̀kọ́ dẹ̀ ni pé alágbájá ìyá kinní ohun tí àfa Labaikari ṣe nìyẹn tí mo ó dà pé. lọ kà tó èmi ọmọ yẹn Alhaji Ibrahim Labaikari gọ́ọ̀sù zaman. alhamdulilayi ẹ wo àwa tún ní à ń ṣiṣẹ́ bíríkìlà yìí àwa náà lọ lè kéwù náà àwa náà mọ jálàbí ṣe ìdákọ̀ọ̀kan gan àwọn èèyàn tún máa pè wá pé àwọn níṣòro tọ́lọ́ sì ń tara wá gbọ́ bùkátà wọn tá a sọ fún wọn pé nínú àwọn táwọn àgbàlagbà máa ń ké ẹ̀kẹ́ yasin iye báyìí ẹ̀sìn sàárà báyìí nítorí ń pè ń jálàbí ní ojú báwọn lọ àsìkárù báyìí lànà bí ní ká máa ṣe tí nǹkan bá níṣòro báyìí à ń sọ fáwọn èèyàn sì ń dà tá sì ń bùn wá lówó ẹ̀yin wá bá tiyín débi orí ibú pé kẹ́ máa pa èèyàn ẹ wá di alápàtà ẹ̀ débi pé èèyàn gan wá chíìpù ju màlúù lọ bàbá aṣọ làbí irú ọ̀rọ̀ tẹ sọ wọn ẹ má tún sọ mọ́ o ibi kan lọ pa ọmọ ká má ti pa wọn pata ni wọn ò gbọ́dọ̀ ti pa advice tèmi ká má ti pa ọmọ tí ó pa èèyàn tó pa ẹ̀ẹ́dẹ́gbẹ́ tó kún wẹ́lẹ́wẹ́lẹ́ pátá bíi tá tí obìnrin náà bá ń bẹ̀ kán ṣe investigation ká mọ iye àwọn tó kú yẹn àwọn yòókù náà ká mọ iye wọn kẹ́ ẹ wá bá a ṣe wàhálà káwọn ọlọ́pàá ṣe investigation wọn débi pé gbogbo àwọn tó pa wọn kí wọ́n bá wú jáde àkọ́kọ́ nù ẹ̀ẹ̀kejì gbogbo àwọn tí ń ra páàtì yẹn gan ẹ bá wa ṣe wàhálà lórí rẹ̀ bọ́lá òun ṣe tú àṣírí wọn ẹ bá wa ṣe wàhálà lórí ẹ̀ wàhálà ẹ̀ tẹ́ ẹ bá ṣe àbòsí lórí ọ̀rọ̀ yìí bóyá ọmọ yín ló kàn tí wọ́n pa bóyá ọmọ yín ló kàn tí wọ́n gbé tí wọ́n pa gbogbo adájọ́ tọ́lọ̀ bá ní kó yẹ kóun ló wà ní chájì ọ̀rọ̀ yìí. ọgbọ́n ni gbogbo aráyé ń dá sí believe anything you see online at your own risk. Assalamu alaikum. Yeah, mo sáré wà lórí program club. Àti rí o, jẹ́ kí n parí program, àti rí o, báwo ìyàwó ìwà station. Àti rí, jẹ́ n pẹ́ padà jẹ́ ṣètò. Ọ̀rẹ́, máa pẹ́ padà sí. Now, ṣẹgbọ́n tí Ibrahim Labaikari wù. Ṣẹgbọ́ ṣé ògbóyin náà fojú ara yín rí mi rò pé bóyá ó dà pé èèyàn kan sẹ́ndì kí ni ṣé ká dábọ̀ yẹn fún mi òǹkọ́ rẹ̀ ẹ̀hún rèé. ọ̀rọ̀ ṣé wà dábọ̀ yẹn kọjú sẹ́ndì sí mi. ẹ̀yin ọmọ kéékèèké bẹ́ẹ̀ ẹ jáde níléèwé tẹ̀ ń kánjú àti lé àti dèèyàn àti lówó
أيها الإنسان kí ni yẹn gùn jù bẹ́ẹ̀ lọ o mo rí fídíò yìí mo rí mi ìmọ̀ tí mo sẹ́ǹdì ẹ̀ sí ni ó jù bẹ́ẹ̀ lọ ń tẹ́ sẹ́ǹdì fún mi ibi àní mo rí lórí Facebook gangan ni eléyìí bí i 16 seconds mo rí tíṣẹ́ adámọ̀ kẹ̀ lójú dáadáa fẹ́yìn tẹ́ ń kánjú kálẹ̀lẹ̀ tẹ́lẹ̀ tó pè mí tíṣẹ́ adámọ̀ kẹ̀ lójú dáadáa fún wa tí gbogbo wa fojú ara wa rí tèmi náà gbọ́ ń bọ̀ tí bá ṣe tọ́ máa pò ní tọ̀hún padà ẹ wo orí burúkú táwọn èèyàn ń ṣe ẹ wo tí Ibrahim Labaika wí ẹgbọ́n tó wí bẹ́ẹ̀ ẹgbọ́n tó wí nípa àwọn ọmọ yẹn kí lẹ́yìn àfáà tó kù ń ṣe ẹ̀yin kan ẹ wá ń lọ mú ọmọ yẹn ẹ ń wá bẹ́ẹ̀ ṣe máa gbà á lẹ̀ ẹ ń sá eré wọ́n wá ń rí yín nírìí bẹ́ẹ̀ pé ẹ ti lọ bẹ́ẹ̀ o àbí kí lórúkọ ẹ ẹlòmíì jókòó sínú ilé bọ́tìn lòun ń tẹ̀ lórí pé ẹjọ́ tó lọ lọ́hùn ọmọ yẹn torí pé wọ́n mọ táwọn náà ń ṣe àwọn náà ń ra pààtì lọ́wọ́ ọmọ yẹn ní kọ́kọ́ ló dáṣẹ́ yẹn ṣe wọ́n pọ̀ àwọn Yorùbá gan pòwe pé agbépo lọ́jà ò jẹ̀bi ẹni tó àwọn èèyàn ti pè mí silent ní fóònù yìí wà ok ẹjẹ́ àgbélé agbépo lọ́jà ò jẹ̀bi ẹni tó gbé fún gangan ló lè ọmọ tó ń pa èèyàn yẹn àwọn àáfàá tí ò bá náwọn àáfàá tó ń ra páàtì lọ́wọ́ ẹ̀ tó jẹ́ àwọn àáfàá tó fi lọ́kàn balẹ̀ kò ní ṣe a máa wá dákẹ́ ṣe bá ariwo tá à ń parí ni mo ṣe béèrè pé ẹ̀yin àgbà àáfàá oníjàlábí ìlú Ìlọrin ó dàpọ̀ tí bá mi rí fídíò yẹn ẹ̀yin àgbà àáfàá oníjàlábí ìlú Ìlọrin ó máa pọ̀ nítorí yẹn padà ẹ jẹ́ n play fídíò ṣé àdámọ̀ yìí ṣé ó ju bẹ́ẹ̀ lọ kò ń ṣe 18 minutes àti tèèyàn àti lówó. ayọ̀hálí ìsánú láàánú. eléyìí tẹ́ ẹ̀ sẹ́ndì sí mi náà the same thing ni ó ju bẹ́ẹ̀ lọ fídíò tí mo rí yẹn ó ju bẹ́ẹ̀ lọ mo rí lórí Facebook mo ti rí TikTok ìkọ́sẹ̀ orí TikTok kọ́ mo ti rí orí Facebook yẹn ó gùn ju bẹ́ẹ̀ yẹn lọ ó gùn ju bẹ́ẹ̀ lọ yẹ ó gùn ju bẹ́ẹ̀ lọ ó gùn ju bẹ́ẹ̀ lọ irú ọmọ kékeré yìí wá àwọn kan tó wá ń dìde pé bọ́n ṣe máa gba ọmọ yìí lẹ̀ ṣó yẹ kẹ́ gbìyànjú àti gbàlẹ̀ ẹ wá ń pe fóònù ẹ wá ń pe gbogbo everybody pé ẹ jẹ́ kó ti gbé police station ẹ jẹ́ kó gbé police station ẹ sáré gbé lọ́kọ̀tù ẹ gbé lọ́kọ̀tù tẹ́ bá ti gbé lọ́kọ̀tù kó lọ já sínú ọgbà ẹ̀wọ̀n tó bá ti já síbẹ̀ kó wà ń bẹ̀ náà a máa yanjú yòókù ẹ̀yin àgbàlagbà àfáà nílùú Ìlọrin ẹ̀yin àfó jálàbí èwo tó lélẹ̀ ẹ̀yin àgbàlagbà àfáà. èwo tó lélẹ̀. mo ṣáà rí pé nǹkan kan ṣáà omi yẹn ṣáà change colour ṣá mo ṣe ní wá nísìn pé àwọn máa bá mi lájọṣepọ̀. àfà pé táwọn bá ti bá mi lájọṣepọ̀. ẹ ní sùúrù àfà àpọ̀lẹ́ fẹ́ ṣe kọ́kọ́ fẹ́ lẹ́yìn ọkàn yẹn mọ̀ ń bọ̀. wọ́n ṣáà ní pé kí n ṣèkì omi yẹn wọ́n ní kí n máa ṣèkì omi yẹn kí n ṣèkì omi yẹn ìgbà tí mo ṣèkì omi yẹn mo ṣáà rí pé nǹkan kan ṣáà omi yẹn ṣáà change colour ṣá mo ṣe ní wá nísìn pé àwọn máa bá mi lájọṣepọ̀ pé táwọn bá ti bá mi lájọṣepọ̀. kí lè má pè mí náà for now. Sodiq mo wà lórí program mi ní pẹ́ ṣe tán. à ń gbọ́ ọ̀pọ̀ lọ́wọ́. pé
pé ó máa jáde sílẹ̀. kí ló máa jáde kí ló máa jáde já àti gbọ́ láti bẹ̀rẹ̀. ṣáà ní pé kí n ṣèkì omi yẹn wọ́n ní kí n máa ṣèkì omi yẹn kí n ṣèkì omi yẹn ìgbà tí mo ṣèkì omi yẹn mo ṣáà rí pé nǹkan kan ṣáà omi yẹn ṣáà change colour ṣá mo ṣe ní wá ní nísìn pé àwọn máa bá mi lájọṣepọ̀ pé táwọn bá ti bá mi lájọṣepọ̀ pé gbogbo nǹkan tó wà ní ara mi pé ó máa jáde sílẹ̀ àjọṣepọ̀ kè wọ́n á ní but before that káwọn tó bá mi lájọṣepọ̀ yẹn pé máa sẹ́ndì 70,000 fún wọn pé àwọn máa pe èèyàn kan nílọrin pé ó máa bá wọn ra àwọn nǹkan kan pé wọ́n máa sáré ṣe nǹkan kan ní Ìlọrin pé wọ́n dẹ̀ ti mọ orúkọ ìyá mi pé wọ́n ti máa fún wọn lórúkọ ìyá mi nọ́mà pé tẹ́lẹ̀ gbéyà èlú ṣáà ń bá wọn gbéyà kí ni mi ṣáà mọ̀ mi ṣáà ní òkè pé mi ò ní 70,000 naira pé bọ̀ mo ní 50,000 o bọ̀ mo sọ pé mi ì lè gbà kí wọ́n bá mi lájọṣepọ̀ wọ́n á ní àpé kí ṣáà ní sùúrù pé kí n kọ́kọ́ no wọ́n ti kọ́kọ́ ní kí n ṣe owó ná wọ́n ti kọ́kọ́ ní kí n ṣe owó yẹn ná before kan tó sọ pé ọ̀rọ̀ ìbálàjọṣepọ̀ ìgbà tí mo bọ́ṣọ wọ́n á ní pé bí àwọn ṣe ṣe kinní yẹn pé màá ṣe owó yẹn pé wọ́n á bá mi ra pẹ́pẹ́yẹ kinní kan lóríṣiríṣi pé àwọn bá mi ra kinní yẹn so má sọ wọ́n pa pé mi ò ní 70,000 pé but mo lè afford 50,000 so mo lè ṣe transfer yẹn tán. This affair is see my breast, is see everything. I just stay naked though, guy. Where your evidence? I dey talk the person name. You see they ask me everything. She mama so quick ni. Mo evidence you what? I get video wey be say I do for their fast when I did you. The evidence dey. I'm not coming here to say trash. I'm not coming here to spoil someone's name. I'm coming here with my full evidence and everything that happened to me. I'm coming here with my full evidence and everything that happened to me. So this after say ìgbà tó wá sọ pé kí n san 70k mo sọ pé mi ò ní 70k pé but mo ní 50k so mo ṣàwà ṣe transfer 50,000 naira yẹn fún wọn ìgbà tí mo ṣe transfer 50,000 naira yẹn tán wọ́n wá ní pé àwọn fẹ́ bá mi lájọṣepọ̀ pé owó yẹn pé wọ́n ṣàkọ́ làwọn kan sọ pé lọ sí ọjà alẹ́ nísinsìnyí kó lọ ra nǹkan báyìí kó lọ ra nǹkan báyìí orúkọ ọmọ tí mo fẹ́ bá ṣe nǹkan báyìí orúkọ ẹ̀ ní nǹkan báyìí orúkọ ìyá ẹ̀ ní nǹkan báyìí bọ́n ṣe wá sọ́tọ̀ máa pè ṣé kí n lọ wọ aṣọ kí n pé ṣé kíní ẹ̀ tí ó ti settle nìyẹn wá ní pé kò tí settle o pé before kíkíní ẹ̀ tó settle pé àwọn máa ní láti bá mi lájọṣepọ̀ báwọn máa ní láti bá mi lájọṣepọ̀ kí so that kíní ẹ̀ tọ́wọ́n bá ti bá mi lájọṣepọ̀ pé àwọn máa fi ara wọn kó gbogbo àwọn nǹkan tó wà ní ara mi yẹn báwọn máa fi gbogbo ara wọn kó wọn pé which kind deliverance be this one wey be say person go price money they go still sleep with person I thought of say make I call my friend na so I come call my friend say make my friend dey come that room o this affair whether he use I no even know na so I just text my friend as he dey follow me dey talk the thing the same Mami Olohun is a popular affair in Ilorin is a popular affair in Ilorin him papa say popular the papa God I'm saying this I have my evidence this affair popular baba is popular ní Ilorin òun fún ara ẹ̀ gan popular àwọn àfáà ńlá ni kì í ṣe pé bí a pé kìíní o search his name search his papa name. So now I come text my friend say make my friend they come o my friend just dey domot my friend just dey domot o so this I come talk say I no fit allow the Alfa sleep with me after say if the money wey he ask me say if the money wey the money to sọ pé kí n san tí owó yẹn ò bá ti tó àti solve problem say I no fit allow am because ìgbà tí mi náà tún wá listen to myself I was like even though this man ó tẹ pé máa yìí ó nǹkan tó tiẹ̀ sọ ó tiẹ̀ rí ó tiẹ̀ ṣe kíni kan ó ṣe kíni kan but why tí lẹ́yìn ìgbà tí mo tún tẹ̀wọ́ tán báyìí tán ṣe máa sọ pé àwọn tó fẹ́ bá mi ní àjọṣepọ̀ so I was scared so I just have to wear my clothes I just have to she wan help Mami Olohun boost in account God so.
àmì and ọlọ́run person go dey talk bad thing about the person. ẹnu sòrò tọmọbìnrin bá ń dárúkọ àmì ọlọ́run tó ń dárúkọ àmì ọlọ́run èmi ò gbà pé àáfàá kí lórúkọ àmì ọlọ́run tó máa ń dárúkọ yẹn náà kí ní kọ àmì ọlọ́run kí lórúkọ ọmọ ékeré náà kí lórúkọ ẹ̀ mi ò gbà pámi ọlọ́run yẹn ni o oníkàlùkù máa ń jẹ́ orúkọ ẹlòmíì láti fẹ́ fi lu jìbìtì ṣẹtikẹ́tì èmi ò gbà ẹlòmíì máa ń lo orúkọ ẹlòmíì lè gba ọmọ babalágbàjì lòun amúkànjọkàn tó dárúkọ pé látọ̀dọ̀ babalágbàjì mo ní wèrè wà lórí babalágbàjì ni wọ́n ó lè ọ máa ń lo orúkọ ní ẹ̀rọ dáadáa. Account person go dey talk bad thing about the person cause I no understand. torí pé n fẹ́ bá yàn boost account báyìí ṣé màá sọ nǹkan burúkú nípa àbúrò God you see. So guys, so as I just tell am say he come talk say if I no wear if me no allow sleep with me say pé òun ti rí kú sí mi gan pé òun ti rí kú sí mi pé kó má dẹ̀ pé màá kú dànù pé òun kò fẹ́ help mi ni pé òun fẹ́ fi tóun bá bá mi lájọṣepọ̀ pé kíní àwọn kíní kan yẹn pé ó máa kúrò lára mi pé kíní kan so I come tell am say I don try say that's the last thing say na the last thing wey I fit do be that say I no fit allow am make him sleep with me cause I wan dey reason say why this Alfa go sleep with me blah 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 like that. So I come text my friend say make my friend dey come up. My friend come knock as my friend come enter I never even wear my clothes mi ti wọṣọ táyà ọ̀rẹ́ mi fi wọlé tí ọ̀rẹ́ mi fi wọ́n á sọ pé ta ló ń kanlẹ̀kùn wọ́n á lọ sílẹ̀kùn wọ́n rò pé bóyá àwọn tó máa ń tú rúùmù ṣe àbí something like that ni. So ọ̀rẹ́ mi lọ wá máa ń gbà ṣé ọ̀rẹ́ mi náà wà ní máa nípa ọ̀rẹ́ mi ò wá ọ pé bọ̀ ó ti wà ní hòtẹ́ yẹn tẹ́lẹ̀. So ìgbà tó ṣáwá yá wọ́n á ní pé tí èmi ò ti lè gbà kí àwọn bá mi lájọṣepọ̀ pé nǹkan táwọn tún lè ṣe fún mi ni wípé kí èmi drop 350,000 pé àwọn fẹ́ fi ra why Alfa go knack me I mumu reach that even though say wetin come make me mumu reach that level sef wey be say I pull cloth I still do transfer wetin make me mumu reach that level because say the Alfa he mention my mama name he mention my ex-boyfriend name and he talk some kind of thing wey be say e dey happen give me normally but you know he talk wetin really surprise me na why I can't believe the story reach that point na why I believe in matter reach that point but as e come reach matter be say make I pull my clothes make him sleep with me I come dey think on dey fear me say báwo la fa ṣe máa bá mi lájọṣepọ̀ that kind thing. As my friend come enter so he come dey surprise say my friend enter or something like that I come tell say my friend dey here say ìmàtọ̀rẹ́ mi kọ́ lájọ wá. So room tí mo wà àti something like that. ẹ tó padà sẹ́yìn ẹ tó fẹ́ padà sẹ́yìn láti lọ bẹ̀rẹ̀ ẹ wòran ṣáfà làwọn ilé ṣe bí àwọn oníjàlábí nìyẹn ṣebí tó ń pè jálàbí nìyẹn kẹ báyàwó níyàwó sùn kẹ bọ́mọ ọlọ́mọ sùn ṣebí iṣẹ́ tó ń pè jálàbí gangan ni kò sí tó ju jálàbí yẹn lọ tó ju jálàbí lọ n tó ń pè jálàbí gangan nìyẹn náà ṣebí tẹ̀ ń ṣe gangan tá à ń pariwo nìyẹn pórí burúkú tẹ̀ ń ṣe yìí ò sínú Islam ẹ fi bojú Islam jẹ́ ni Dr. Alifulani mo rí ibẹ̀ dúore Dr. Alifulani gan ní jálàbí must stop tó tọ́ ni gbogbo ẹni bọ́ọ̀lù tó bá ti ń polówó jálàbí ó yẹ kó máa jù wọ́n lóko ní pé olórí burúkú ẹnikẹ́ni tó bá pèrè láàfáà tó bá ti ń polówó jálàbí ó yẹ kó máa jù wọ́n lóko kiri ni kí ni kí làwọn ọ̀gá ọlọ́pàá yìí sẹ́ndì sí mi ẹ̀wù kan ń táwọn ọ̀gá ọlọ́pàá sẹ́ndì sí mi rè ẹ̀wù táwọn ọ̀gá ọlọ́pàá sẹ́ndì àwọn náà rí gbogbo orí burúkú tó ń ṣẹlẹ̀ náà ètì yẹn náà jẹ́ kọ́kọ́ play tí a fa ìwé
ṣẹgbọ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni àwọn àfóòdá ni ọ̀gá ọlọ́pàá ló sẹ́ndì yẹn sí mi ẹ̀wòrán gbẹ́gbẹ́ wòrán kí ni sheik Adamu yẹn. ẹ̀ ń kájú àti lé àti dèèyàn àti lówó. أيها الإنسان لا تأتوي بطبرة بونا أنت تستعجل ولا تدار تمشي بك هونا فتئل الأمر إلى ربك واطلب منه عونا لا تبك بالريس زرعا قد يكون الريس صونا خل تدبير قضايا كلمة دبر كونا أيها الإنسان لا تأتوي بطبرة بونا أيها الإنسان ولا أقدر تمشي ìwọ ọmọ tó ṣẹ̀ṣẹ̀ jáde léèwé àbí ìwọ ọmọ tó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ wáyé lẹ́ńtà tí wí abẹ́ tọ́búrà ti ń bá wọn náà ibi tó ń lọ jìnnà ò lè fò débẹ̀. àyí bẹ́ẹ̀ lẹ́ńtà tí wí abẹ́ tọ́búrà ti ń bá wọn náà. àǹtàkà ti dá bàbá ń fẹ́ sáré lọ bì kan. ọmọ gbẹ́sẹ̀ kọ̀ọ̀kan ni bọ́ bá ń gbẹ́sẹ̀ kọ̀ọ̀kan ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò dín tètè rẹ̀ ọ́ ó sì padà débẹ̀. àmọ́ tó bá yẹ pé ń lọ Abẹ́òkúta ń lọ Ìbàdàn ń lọ Ìlọrin ń lọ Kánò mo wá fẹ́ tètè débẹ̀ òun wá ń bẹ́ firi ń bọ́ lọ́ọ́ bẹ́ẹ̀ tí ó fi rẹ̀ ọ́ tó fi nílé bẹ́ẹ̀ mọ́. àyùhà ní sọ.